Adédoyin a fẹ́ mọ ibi tó wà ṣé kìí ṣe pé apartment l'Adédoyin wà o Nàìjíríà ti bàjẹ́ ṣé tó ti ẹ̀jẹ̀ pé ti yájú jọ pẹ̀lú àwọn èèyàn jankan lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Adédoyin ni o níbo l'Adédoyin wà o ẹ bá wa lọ ṣèwádìí o Adédoyin bo ló wà apartment number kí ni apartment number kí ló wà torí pẹ̀lú ìtí tó ṣẹlẹ̀ sí Bobrisky Nàìjíríà yẹn ẹ wò ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wípé Bobrisky ìgbà tó wà lẹ́wọ̀n apá abo náà fi ẹ́ sí mbẹ̀ ṣé female prison ló wà ní àbí male prison ẹ dákun ó bá ní male prison ló ń fòun sí o àṣà apartment ní bọ̀bọ̀ wà o àṣà apartment ló wà o ẹ̀yin náà rí ọ̀dà fún yín o. ọ̀rọ̀ tó ń sọ gan kò ní mínì wọ́n máa sọ wípé wọn ò lè deny yẹn voice note yóò ṣe é deny yìí tí bọ́bí sọ pé kíní kan wọ́n kúrònù ní voice note kan ó tẹ̀lé deny yẹn mọ́ controller ṣùgbọ́n nǹkan tí prison controller tó sọ bàbá yẹn ní wípé nítorí gender àwọn ọmọ táwọn máa categorize Bobrisky sí ó yá káwọn pé ọkùnrin ni o tàbí ká sọ pé obìnrin ni o làwọn ò ṣe mọ prison táwọn máa fi sí forgotten wípé nígbà tí wọ́n wà ní court kí ni wọ́n fi address ẹ̀ wọ́n address ẹ̀ nígbà tó wà ní court tí kéèsì yẹn lọ as Idris ọkùnrin náà fi address ẹ̀ ìgbà tó wá di wípé ẹ wá fẹ́ fi sí ẹ̀wọ̀n wọ́n wá sọ pé àwọn ò tí ní provision àwọn ò ní provision fún àwọn transgender ẹ wá lọ gba apartment fún Nàìjíríà yẹn worst gan o Nàìjíríà my country 50 million tẹ́ gbà tẹ́ fi yọ charges kúrò tó yẹ laundry woman àbí kí lẹ́ ń pè money laundry nǹkan àbí kí lẹ́ ń pè tẹ́ fi yọ kúrò ń bẹ̀. kẹsàrí bá fi kọ́ yàrá kan sí inú ọgbà ń bẹ̀ yẹn náà àti wípé apartment tẹ́lẹ̀ lọ gbà fún yẹn ṣé náà ló fi jó jáde bí tó jáde yẹn náà tẹ́kẹ̀ẹ́ wá rí rọ́tọ́rọ́tọ́ tó wá fresh tó wá ń dán tó ń dán bíi ayan ọ̀nù sọ́kàwé tó ń dán bíi ìgbúre bẹ́rì ẹ̀pẹ̀ prison ló wà ṣé prison ló wà tó ń lo fóònù tó bá tiẹ̀ jẹ́ pé torí ìgbà tẹ́ ẹ̀ ń sọ bàbá yẹn gan sọ ó fi pé gbogbo àwa tá à ń gbọ́ pé we are fools we are not bàbá báwo ni bàbá yẹn ṣe máa sọ wípé àwọn lọ gbàbẹ̀ yẹn fún nítorí pé ẹ̀mọ̀ bí bọ́dì ẹ̀ ṣe rí ó ní ṣèpò obìnrin tá a bá lọ fi sí male prison ó má jẹ́ pé wọ́n máa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kinní kan gbé kinní kan àwọn máa fi tipátipá bá a sùn láti kinní kan wọ́n máa rí ara ẹ̀ bí kinní kan ṣùgbọ́n bí tẹ́ ẹ gbé sí ó dẹ̀ ń lo fóònù ó ń record oúnjẹ nǹkan tó ń wò ó ń order oúnjẹ ṣé prison nìyẹn prison alápàtmẹ́ǹtì Nàìjíríà ti bàjẹ́ o no Nàìjíríà ti bàjẹ́ ẹ gbàgbé ẹ̀ èyí tí ẹ jẹ́ olórí wa Nàìjíríà yìí gangan nìṣòro wa yìí lè ń ba Nàìjíríà jẹ́ ẹ wo bàbá tí irun ti wọ̀ tó ti wà ewu ti wà lé orí ẹ̀ tẹ́ ẹ tí wá jáde tẹ́ ẹ ṣe damage control ṣé damage control yẹn ṣe rò mú máa jẹ wá ni ṣé damage control ṣe ṣiṣẹ́ fífò máa jẹ wá ni ẹ fẹ̀yàn sí apartment ó ń lo phone ó ọ̀dọ̀ oúnjẹ wọn ni kó má jáde ó kàn ń jẹ oúnjẹ tó wò ó ń sùn ó ń jí ó ń wo fíìmù. àwọn close relatives ẹ̀ ń wá síbẹ̀ wọ́n wá ń wò ó kò sọ́lọ́pàá kankan ń bẹ̀ o ta ló ń ṣọ́ kò sẹ́nibọ̀dì ń bẹ̀ o a whole bishop for that matter kò sẹ́nibọ̀dì tó ń ṣọ́ o ẹ̀dẹ̀ sọ pé prison ló wà tẹ̀sí kó àwọn ìgbà míì ẹ̀ kó yàn bí 100 sínú yàrá kan nínú prison tí kúrúkú sàó sì bò wọ́n mọ́lẹ̀ tí ìdùn á máa jẹ wọ́n ẹ̀ mọ̀ kó wọn jáde síta. bóyá bí 30 minutes oòrùn kan yàn wọn díẹ̀ tí kó wọn wọlé. èmi fẹ́ béèrè lọ́wọ́ yín iṣẹ́ community service wo ló ṣe ń gbà tó wà bíkọ́ àwọn ẹlẹ́wọ̀n wọn máa kó wọn wọ́n máa lọ roko wọ́n á pọn mi kí lè mú kó ṣe níbi tó wà yẹn nínú apátímẹ́ǹtì lawless country ní Nàìjíríà o. corruption ti bà orílẹ̀-èdè
Nàìjíríà jẹ́ káwọn kan dẹ̀ sì máa ní god kí wọ́n máa sọ wípé nǹkan tí bàbá yẹn ṣe ó lọ leak out secret a secret was supposed to be a secret kò yẹ kó gbé jáde àní Nàìjíríà bàjẹ́ àṣírí tún páyé Nàìjíríà títa wọ́n ti yan àwọn olórí wọ́n ti yan Nàìjíríà bíi gúgúrú wọ́n ti rún mẹ́nu wọ́n ti jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn wọ́n ti jẹ́ máyé. ẹ tí wọ́n sọ pé kò yẹ kí bàbá yẹn gbé jáde ṣé tó lọ́n bá ṣetán láti tú àṣírí tó bá fẹ́ rin gbogbo àdúrà táwọn èèyàn ń gbà Olúwa rin orílẹ̀-èdè Nàìjíríà kọjá tó bá máa rìn kọjá ṣàṣírí ò ní tú ni. ṣé Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí rin àwọn orílẹ̀-èdè Nàìjíríà kọjá ṣàṣírí ò ní tú. ṣe báwọn olórí wa ló ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. ẹ wo ìdígunjalè tó ṣẹlẹ̀ nílùú Ọ̀fà ní ọdún 2018 nínú oṣù kẹrin tó jẹ́ pé àwọn ọmọ Ọ̀fà gan wà ń bẹ̀ àwọn ọmọ Òró ní iṣẹ́ nǹkan kan tó kóra wọn jọ síbẹ̀ from Kwara State tí wọ́n digunjalè ọmọ Ìgbò kan ń bẹ láàrin wọn tó sọ pé Michael tó pé wọ́n dá òun dúró nídìí iṣẹ́ ológun àbíbo ló ti dá òun dúró bọ́lọ́pàá ni òun ó sì fojú wọn hàn mẹ́wàá wọ́n sì pa àwọn èèyàn dálẹ̀ rẹpẹtẹ. ṣebí wọn àwọn tó ń ṣiṣẹ́ fún olóṣèlú wà lára wọn àbí ayọ̀ yẹn olóṣèlú kan ló ń ṣiṣẹ́ fún. tó yẹ pé ọkọ̀ tó ń lọ fi rọ́ọ̀bù tó ń lọ gbé lọ sínú gọ́ọ̀mẹ̀ntì house ẹ ti gbàgbé ni. tó lè ṣàràkí sí ńgbà náà. tí wọ́n ti gbà pé ohun tó ń tán lọ́dún eégún bó pẹ́ bóyá ọmọ alágbà àfàkàjẹ̀kọ. ìbọn léwọ́ méjì tó wà lọ́wọ́ wọn bí wọ́n sọ pé gọ́ọ̀mẹ̀ntì house ló ti fún wọn. ṣé chief of staff àbí ssg àbí ẹni bí nǹkan ló gbélé wọn lọ́wọ́ bí chief of staff ló fún wọn níbọn léwọ́ méjì. ẹ dákun nítorí ìtọ́lọ́run ẹ ń gbà àwọn fẹ́ dìbò tẹ́ ẹ tún wá há ìbọn ṣé ìbọn náà ṣé ẹran ẹni kó fi pa ni àbẹ́yàn báwọn ọmọ ìlú yín náà lẹ́ fi pa àwọn tẹ́ni kó dìbò fún yín náà lẹ́ni kan fi pa àbẹ́yàn á mọ́ kó bọ̀ dání kọ́ mọ́ yìn torí wọ́n fẹ́ gbà kò tí ìbò torí kẹ́ ẹ lè ṣo lórí ẹ̀ẹ̀kọ́ kí lè oṣù láìláà. dókítà ìbá àti ẹ̀mí sí Akínyadé Ògúnlọlá báwo làwọn èèbó funfun ṣe wá respect wa àwọn èèbó ò lè respect wa ṣáà gangan fúnra wa ṣáà respect ara wa ni. wọn ò rán aráàlú ọmọmi Adéọlá Mary Adébáyọ̀ wọn ò rán aráàlú ẹni tí ó bá kú tí ó kókó ẹni tí ó bá yé oyè wọn ó ṣèjọba láwọn yòókù tó bá wà lẹ̀ lórí. Sàràkí ọ̀hún wá dà báyìí ọdún kẹfà ó ti lé lọ́dún mẹ́fà báyìí April 2018 ni wọ́n ti lọ rọ́ọ̀bù. mo máa ṣe documentary lórí kéèsì yẹn lórí kéèsì yẹn ẹ rí i pé bọ́n ṣe ń wọlé báyìí níbi tí wọ́n ti ṣiṣẹ́ wọ́n rọ́ọ̀bù iṣẹ́ ìjọ tá a ti máa ń wo tá a ti máa ń rí footage àwọn tó lọ ń digunjalè bóyá wọ́n lọ ń fọ́ báǹkì nǹkan kan iṣẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ló wọ́ọ̀sì jù ní ayéjọ́ tí mo ti rí wọ́n dájú apanilẹ́kúnjayé ní gbogbo wọn. ibi tí wọ́n burú dé nígbà tó máa wọ bank ẹ máa rí arábìnrin kan tó mú ọmọ kékeré kan báyìí dání tó lo ìjáàbù fún ó mú ọmọ ẹ̀dá ní báyìí ọmọ yẹn ò jẹ́ ọmọ ọdún méjì lọ tó mú wọnú báǹkì báyìí wọ́n dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn pẹ̀lú ìró ìbọn because tó bá jẹ́ pé nílùú òyìnbó ni àwọn òyìnbó tó fẹ́ lọ jalè torí ọmọ kékeré tó fẹ́ wọlé wọ́n á tiẹ̀ ṣì ní wọ́n á sì respect ọmọ kékeré yẹn wọn ò ní wọlé ní táìmù yẹn. ìsìnà pé wọ́n ti jẹ́ kó ti wọnú báǹkì tán kí ìyá ẹ̀wọ̀n àti ìyá ẹ̀ ti wọnú báǹkì tán tàbí kó tiẹ̀ ṣe respect pé kó jáde kó lọ tán wọn ò ní máa yìnbọn tẹ̀lé ọmọ kékeré yẹn lẹ́yìn. torí mo gbọ́ pé wọ́n ń béèrè lọ́wọ́ wọn wípé ọmọ ta ló ṣùtọ̀ ọmọbìnrin tí nínú fútéèjì yẹn tó ń rìn wọlé yẹn pé ta ló ṣùtọ̀ ọmọbìnrin yẹn ni wọn. ìkan lára àwọn adigun yẹn lẹ́sọ pé òun ò pa pé òun tiẹ̀ pé méjì péré lòun pa ti tòun làwọn èèyàn bá ń rẹ́rìn méjì péré lòun pa adìyẹ àbálàǹgbà ìkan lòun pa 5 èèyàn ni o. bí wọ́n ṣe pa àwọn èèyàn lọ rẹ́rẹ́rẹ́ nìyẹn àwọn èèyàn tó pa kì í ṣèèyàn 10 ìlú Ọ̀fà korò ni ẹkún gbomijé lójú gbogbo àwọn aráàlú. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní àwọn olórí àwọn gan pàápàá àwọn gan ìbànújẹ́ ayé àwọn
àwọn ni problem ìlú àwọn ni problem aráàlú. Tó bá jáde sí bá ń pariwo dádì mọ́mì aṣọ ó lè ládìbò fún dádì mọ́mì aṣọ ó lè ládìbò fún. Ẹ tó bá sì ní ọmọ kó tọ́ innovative nat ẹ tó bá ní ọmọ kó tọ́ ọmọ rẹ kó lè bá fún ọ ní ìsinmi tí Bíbélì sọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí wọ́n kàn bímọ dàálẹ̀ ni wọn ò tọ́mọ. Ẹ̀kọ́ ọmọ lọ́rọ̀ Ọlọ́run. Ọmọ tí ò lọ Sunday school mọ́mí Esther Adéyínká I miss you ma miss you so much. Ọmọ ò lọ sẹ́kọ̀ọ́ Bíbélì ọmọ ò sì lọ sílé kéwú. Ọmọ ò màdúrà gbà ọmọ ò mọ sáàmù kà kò sì lè ka Kùránì kó tiẹ̀ ṣe Yorùbá àbí English kó tiẹ̀ ká kó mọ̀ túmọ̀ kó níbẹ̀rù Ọlọ́run kó sílẹ̀. Àwọn ọmọ Yorùbá wọ́n wà bẹ́ẹ̀ tí ẹ bá ṣe wípé wọ́n gọ̀. Èyí tó jẹ́ Michael tó jẹ́ ọmọ Ìgbò tí ń bẹ láàrin wọn yẹn ilé ìwà ṣé ìlú àwọn ọmọ Ọ̀fà wọ́n mú ọmọ Ìgbò tira tán jọ lọ rọ́ọ̀bù tí ẹ bá ṣe pé wọ́n gọ̀ wọ́n máa tàn ń rìn wá kán wá jàlú wọn lólè kán wá pa àwọn aráàlú wọn rẹpẹtẹ ẹni tẹ́ pé oró ti ń bẹ lára rẹ̀ tí kan rá ń bẹ lára rẹ̀ pé wọ́n dá ń dúró lẹ́nu iṣẹ́ ológun ipò wọn fẹ́ pa wọ́n kú òun náà fẹ́ òun wáyè tó máa fi gbẹ̀san wọ́n sì lajú kalẹ̀ wọ́n sì pa gbogbo aráàlú wọn wọn ò ṣe ní kán nìṣó nílùú tiẹ̀ pé kán lọ pa wọ́n run níbẹ̀. Mọ́mí Abọ́sẹ̀dé JMK love you ma wọn ò ṣe ní kán nìṣó nílùú tiẹ̀ pé kán lọ rèé run wọ́n bẹ̀ wọ́n wá dúró sílùú Ọ̀fà bíi báǹkì 5 ni wọ́n ti raid tí wọ́n pa ẹ̀jẹ̀ ṣàn lọ ni. Àwọn tó wá ní wọ́n dájọ́ ikú fún sáàtì ẹ̀wà àmọ́ báyìí. Tí ẹ bá ṣe wípé bóyá ìlú tí ọ̀dà látọdún 6 só yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ dájọ́ wọn ní báyìí. Pẹ̀lú bí gbogbo òkú ṣe sùn ẹ̀rí wo lẹ tún ní ìdì láti 6 years ago kílẹ̀ dẹ́mi wọ́n sí fún. Ní ìsìn báyìí ẹ ti wá pé ẹ dájọ́ ikú fún wọn bóyá wọ́n ti wá lọ gba apartment fún wọn kò yé wa. Ẹjọ́ nítorí ìtọ́ Ọlọ́run o Oríyọmí Hamzat ẹ dákun mo fẹ́ bẹ̀ ọ̀sẹ̀ kan ẹ bá wa ṣe ìwádìí ọmọkùnrin bàbá olóyè Ifẹ̀ yìí tó pẹ̀rẹ̀ former mayor kan ti rọ̀ lóyè yìí nílùú Ifẹ̀ tí ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣekú pa àwọn àtọmọ rẹ̀ wọ́n jọ ṣekú pa Timothy Adégòkè Adédoyin a fẹ́ mọ ibi tó wà ṣé kì í ṣe pé apartment l'Adédoyin wà o Nàìjíríà ti bàjẹ́ ṣé n tó tiẹ̀ jẹ́ pé tí ń ya picture pẹ̀lú àwọn èèyàn jàǹkàn lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Adédoyin ni o níbo l'Adédoyin wà o ẹ bá wa lọ ṣèwádìí o Adédoyin bo ló wà apartment number kí ni apartment number kí ló wà wọ́n ní pẹ̀lú ìtìmọ̀ tó ṣẹlẹ̀ sí BOBRISKY Nàìjíríà yẹn ẹ wò Ọlọ́run o àwọn aláìṣẹ̀ ni wọ́n sì ń fìyà jẹ o ṣé ẹlẹ́ni tó bá lówó lọ́wọ́ tó bá ṣẹ̀ yóò tún mọ̀ yan fandafanda lójú ẹlẹ́gùsí ni o. Ẹ bá wa ṣèwádìí a fẹ́ mọ ibi tó wà kó tiẹ̀ fi hàn wá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹ jẹ́ ká mọ ibi tó wà prison wo ló wà torí nígbà tí BOBRISKY náà jáde tó ṣe interview pẹ̀lú bọ̀bọ́ yìí kí lórúkọ ẹ̀ ná bọ̀bọ́ tó sanra yìí ara àwọn artist kí lórúkọ bọ̀bọ́ yẹn ná tí bàbá rẹ̀ jẹ́ actor ẹ̀ tẹ́ bá rántí orúkọ bọ̀bọ́ yẹn tó lómi díẹ̀ lára báyìí. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé BOBRISKY ìgbà tó wà lẹ́wọ̀n apá abo náà fi ẹ́ sí ń bẹ̀ ṣé female prison ló wà ní àbí male prison ẹ dákun ó bá ní male prison ló ń fòun sí o àṣà apartment ni bọ̀bọ̀ wà o. Àṣà apartment ló wà o. Ẹ̀yin náà rí ọ̀dà fún yín o. Ibẹ̀ ló wà o. Ìṣèbẹ̀yù ibẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́wọ́ o. Ìṣèbẹ̀yù bẹ̀rẹ̀ lọ́wọ́ o. Ó sọ fún pé female prison ló wà o. Kò aláì àkótí ẹ̀ wá. Ó yẹ kí wọ́n sọ pé oh my God ṣé ẹ̀rọ people yìí ń tó burú tó ṣé kò yẹ kí ẹnikẹ́ni tó jẹ́ wípé bóyá òun náà wà ní prison nígbà náà bóyá kirikiri tó ní wọ́n fi sí tó wà ní May prison ṣé kò yẹ kí ẹnìkan kó sọ wípé ó sì ń bẹ́ o wọn ò lè sọ̀rọ̀
nísìn ìjà àti rí ẹlẹ́wọ̀n tó ti ṣalábàápàdé Adédoyin kó sọ fún wa o ṣé Adédoyin tí wọ́n jẹ́ káwọn oníwèé ìròyìn ya fọ́tò tí wọ́n bodyguard tí wọ́n cross ẹ̀ tí ń fọwọ́ bojú tí àwọn wọ́dà gangan ló tún cover up tí wọ́n cover kí kámẹ́rà má gbé ojú ẹ̀ ṣé òun bóyá ó tẹ̀ tí rìn ládùúgbò wa báyìí àti mọ̀ Ọlọ́run ṣàánú o nígbà wọn ọjà rójú ẹ̀ dáadáa àti ń gbọ́ fìrìfìrì àwọn kan pé àkúmọ̀ bóyá rọ́ ni bóòtọ́ ni bóyá ọ̀rọ̀ àhesọ ni wọ́n ní náà ni wọ́n lọ́mọ rẹ̀ ń yọ wọlé ó ń yọ jáde bóyá àdúgbò ẹ̀yin ará àdúgbò ẹ̀ jẹ́ mọ́ sùn ẹ mọ́ sùn o ẹ jẹ́ mọ́ wẹ̀yìn o torí wọ́n ti rìn you go don travel out tètè Ọlọ́run o ayé mi Nàìjíríà èdè ní ká mọ séǹjì national anthem sọ́dọ̀ ń séǹjì national anthem lélẹ̀ abẹ́kẹ́ yìí gan séǹjì wa ara yín alẹ́ yìí tẹ́jọ́ lórí wa gangan fúnra ara yín ẹ̀yin lẹ́ ń bá yé jẹ́ ẹ̀yin lẹ́ ń bá Nàìjíríà jẹ́ tó bá yẹ mọ̀ sọ pé Nàìjíríà youth are lazy Ọlọ́run o wọ́n bá pariwo Nàìjíríà youth ẹ jẹ́ ń wẹ̀yìn wá àmọ́ lè sọ bí mo wá ni wọ́n kú ti àwọn kan ló ti travel out àbí àwọn ọ̀pẹ kúrò jàre travel out ẹ̀bọ̀ pàtó làwa wà ní. àwọn ọmọ àwọn bus stop ẹ̀dákun ṣé kò gbé nọ́mbà ilé mi dání bí àwàyà bí wà ní gbogbo kàtìkàtì ìbáyà Nàìjíríà mọ̀ séèfù mọ́ o sáùtù travel out out gan tó wá séèfù mọ́ báyìí. Naija ṣé rí gbogbo problem tá a rí lóde Nàìjíríà wà láì lídà wa ni. Olaniyi kò fọ́ra it was obvious Bobrisky was not abi was not in prison. Olaniyi kò fọ́ra dé nígbà tó jáde ṣé ìdí bẹ́ẹ̀ kẹ́ ṣe rí rọ́tọ́rọ́tọ́ ni èmi rí mo kúkú sọ mo wò dáadáa mo ní Bobrisky káàbọ̀ gbogbo mọ̀ sanra jáde ló bá lọ ń fọ́ǹbù ṣẹ́rí ẹlòmíì ẹni tó bá ti pe rẹ̀ ní celebrity fúnra rẹ̀ náà ló máa fi yẹ̀yẹ́ bíìtì parẹ́ ọ̀bọ ló máa parẹ́ last ó jáde àti òun gbèsè ní ọ́ àti òjẹ̀yàn gbèsè tó ò tí ì sanwó ló wá ń ṣe bẹ́ẹ̀tì oníkéèkì wọ́n ní wọ́n ló máa ṣe ọmọ ajip àbí kí lórúkọ mọ́tò tí wọ́n ní wọ́n fi ṣe kéèkì fún òun ló kọ́kọ́ máa ṣe ló wá gbé list jáde ẹnìkan fò ní 10 million kíní kan fò ní 10 million kíní kan lẹ́ni ni àwọn yẹn bá ní ó ti make almost 60 something bí i 64 million àbí 90 something million after prison nínú prison ó ti make owó ti pọ̀ kíní kan ẹlòmíì gan á ti máa wú gan bóyá kò náà lọ prison. Apartment. Oh my God. Asala apartment ni. Àṣẹ lọ gba apartment. Ẹ dákun. Ta ni godfather Bobrisky gan-an? Mẹ́wàá ṣẹlẹ̀ Nàìjíríà gbogbo àwọn olórí wa ni wọ́n ń gbé kinní yẹn síra wọn látẹ̀yìn. Àwọn olórí wa yìí náà ń ṣe látẹ̀yìn. Ẹ̀yin náà ń ṣe látẹ̀yìn. Ẹ ń ṣe láti fùrọ̀ ẹ̀yin olórí wa. Àṣírí yìí yóò padà tún lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ṣẹ́rí voice note gbogbo orúkọ àwọn tó kàn ní voice note ẹ dákun ẹ mọ̀mọ̀ ṣe very dark man mi kí ni jẹ́ torí gbogbo voice note wà lọ́wọ́ tó bá torí gbogbo ẹ̀yin torúkọ yín wà ń bẹ̀ ó lòun stop kó wọn ò fẹ́ play ẹ̀ mọ́ gbogbo orúkọ tó lọ mention gbogbo yín pátápátá tá a bá wádìí ẹ̀ dáadáa ẹ̀yin náà mọ̀ gbèsè láti fùrọ̀ tó fùrọ̀ ó ga o kí ni Bobrisky ń tà ọ̀rọ̀ kí ló dé tí Bobrisky ṣe gbé 15 million naira lẹ́fù money laundry so definitely ẹ̀ ń gbówó Nàìjíríà ẹ̀ ń gbé já ẹ̀ ń náwó Nàìjíríà nínàkúnà iṣẹ́ òní Bobrisky ṣe ẹ̀ ń gbé mílíọ̀nù kí ló ń bá yín ṣe iṣẹ́ òun lẹ̀ ń ràn àṣírí gbogbo yín ó padà tú torí gbogbo àlà ń gbàdúrà kọ́ lọ́run kó rin orílẹ̀-èdè Nàìjíríà kọjá kò sí ní gbogbo ẹ̀yin amòkùnṣèkà lórílẹ̀-èdè Nàìjíríà àṣírí yóò máa tú lẹ́yọ kankan ni. Ọlọ́run ló ń ṣiṣẹ́ kò sí nǹkan tẹ́nibọ́dì lè ṣe. àsìkò retí Bobrisky máa ṣẹnu ẹ̀ ní akíbù wàhálà kọ́nà ọmọ máa tún ṣe ní ẹ̀kọ́ tún Bobrisky gbé ni. báwo ni Fẹ́mi Ṣeun Kútì ṣe máa lọ kirikiri kí ni jẹ́
very dark man bí kò lọ kùjé bàbá wọn Ọ̀làndú Ọ̀wọ̀ kó tó kú ó là lágbọn owó ojú mi rí lálágbọn tọwọ́ sájẹtì kìíní kan bàtẹ wọn àfojú ẹran kìsà lálágbọn mo mọ inspector lálágbọn mo mọ gìnìkan lálágbọn àlejò káwáyé gbogbo wọn mọ̀lẹ́ wọn. Ní ọdún dé o ẹ wo ibi tí wọ́n bá orílẹ̀-èdè Nàìjíríà dé rọ́bìrì ọ̀fà yẹn wọ́n sọ wípé àwọn Sàràkí tó ń ṣiṣẹ́ fún o wọ́n ṣiṣẹ́ fún government house wọ́n ní government house kan ló rán àwọn káwọn lọ ja ilé kan lọ digunjalè yẹn ṣùgbọ́n àwọn ló gbé ìbọn fún wọn ìbọn ìléwọ́ méjì ní Ayọ̀ sọ wípé wọ́n kó fóun láti government house 2 Ayọ̀ nìkan lẹ kó méjì fún bí wọ́n ti máa há nìyẹn wọ́n lè jẹ̀mọ́ fáwọn lówó bíi tí ó tí Sàràkí bá dé máa ń pínwó fáwọn 200,000-300,000 iṣẹ́ wo lẹ̀ ń ṣe fún Sàràkí sẹ́nétọ̀ Sàràkí kí wọ́n tó máa há yín lówó. Kí wọ́n tó máa gbówó lẹ̀ fún yín wọ́n tún gbébọn fún yín. Gbogbo ẹ̀yin tẹ́jú lórí wa èyí lè bá yé jẹ́. Kì í ṣe ìjọba kankan kan ní kẹ́ ẹ dárúkọ ẹ mọ̀ dárúkọ ọmọ lójú Olúwa gbogbo lídà Nàìjíríà là ń sọ èwo ló sàn nú wọn èwo ló sàn ẹ má sọ bọ́sẹ̀ anybody o à ń sọ gbogbo lídà ẹ má dárúkọ ẹgbẹ́ gbogbo wọn à ń kó wọn pẹ̀ ń sọ sọ́rọ̀ ẹgbẹ́ lélẹ̀ ni èwo ló sàn nú wọn bí mi tún débẹ̀ lọ́la tí ó ṣe tán ni ó ṣe ni. Àwọn tó wà lókè people on the top gangan àwọn on top gangan àwọn ní báyé jẹ́. Àwọn èèyàn burúkú ni wọ́n mímọ Lámìdí Oyin lóye àwọn ló ń báyé jẹ́ gbogbo àwọn olórí wa àwọn ló ń ba Nàìjíríà jẹ́ ẹ má tanra yẹn mọ́ jọyè kankan lẹ̀ ń bẹ̀ gbogbo wọn lèèyàn burúkú alẹ́ àwọn èèyàn ò dá èèyàn kan dé alẹ́ èèyàn ò dé eléyàn ò dá ẹni àfi lágbájá ẹni lágbájá dá èwo ló dánú wọn ẹ lẹ́kọ̀ọ́ èwo ló sàn nínú ọmọ ìyá àjẹ wọn. Ṣé àwọn kan bẹ ní Nàìjíríà tó yẹ pé kàbá ni wọn kò sí ìjọba tó bá wọlé tí wọn ò bá fẹ́ kí Sylvester bó ti sọ àwọn náà nípa tán kó ń bẹ ẹ jẹ́ ká kan nínú wọn implicate ẹ o leave the Saraki collection out the power just wanted to implicate him and nothing more irọ́ o wọ́n sọ wípé àwọn ìbọn gẹ́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  wọ́n ní bọ̀bọ̀ Michael yẹn ló fáwọn wọ́n ló kó 5 wá ó gbé mọ́tò Audi kan ó bọ́ lẹ́nu mọ́ Audi ó kó ìbọn ìléwọ́ fáwọn wọn kò sínú mọ́tò tó ń gbé wá ìbọn ìléwọ́ píṣítù àfi wọ́n fi gbogbo ẹnu mọ́ pé wọ́n yẹ kí Facebook lọ́ọ́ mú píṣítù ó ti yé yín báyẹn la ṣe ń fi Yorùbá pè é wọ́n yẹ kọ́ mọ́ sọ pé kí là ń sọ débi ọ̀rọ̀ yìí báwọn píṣítù ó ti yé yín wọ́n ní 2 nígbà wọ́n fẹ́ dìbò ni wọ́n kó fún wọn so ẹ má yọ wọ́n ẹni tó bá jẹ́ olóṣèlú ẹni tó bá ní ọmọ ni kó fá etí ọmọ ẹ̀ àwọn olóṣèlú yẹn wọ́n máa kọ́ ọmọ wọn sílùú òyìnbó ni wọ́n mọ̀ wá wọn tí wọ́n mọ̀ fi ṣe tí wọ́n mọ̀ fi dìbò. ọmọ gidi kan náà fi ń ṣe political talk ni tó kọ́lé kan ni wọ́n bá dìbò tọ̀tọ̀ bá wọlé political talk mélòó lẹ́ni tí wọ́n fún ní appointment wọ́n á máa fún àwọn oníjàgídíjàgan á máa fún wọn ni lẹ́nìkan bọ́ sábẹ́ kó lóun pàtẹ òun polówó fún ẹnìkan kó lóun support ẹnìkan kó wá máa ṣe bí wèrè kó máa búyàn kó máa ṣe gbàgbàgbà kó máa ṣe bí tọ́ọ̀gì in tó gbà mọ́ lọ́wọ́ gbà mọ́ wọn fún ọ lówó
wọ́n fún ọ láṣọ, wọ́n lè rán ọ ní Mọ́kà, wọ́n lè rán ọ ní Jerusalem, ní tọ́gbà mọ́nu, wọ́n lè fún ọ lówó kó fi ṣe bísínẹ́sì, wọ́n lè fún ọ lẹ́pàmẹ́ǹtì pé ẹ̀kan gbẹ̀rọ alata fún ẹ o àti fìríìjì kan àti 250,000 owó ẹ̀pàmẹ́ǹtì, oye tó jẹ ló jẹnu. Tó bá di pé wọ́n pín appointment, wọ́n á máa fi tọ́ọ̀gì, wọ́n á máa fi rú àwọn èèyàn nànà títì dáhùn. Àwọn nànà títì dáhùn sí àwọn ọmọ wa. Nànà títì làwọn ọmọ ń pè nọ́nà títì. Tí ó máa ń lo orú àwọn yẹn. Wọ́n ò lè lò wọ́n. Ẹ gbàgbé ẹ̀. Wọ́n máa àwọn yẹn, èyí tí wọ́n gbà ni wọ́n ti gbà yẹn. Ó tún dìgbà tí ìdìbò míì bá tún dé ni wọ́n á tún rántí wọn. Pé lọ kó wọn wá, àwọn lè gbé àpótí ìdìbò. Ẹ fún àwọn yẹn ní àdúgbò yẹn. Ẹ jẹ́ kó mú constituency yẹn dání. Ẹ jẹ́ kó mú èyí tó bá gbajúmọ̀ ládùúgbò yẹn ni wọ́n máa gbọ́kadà fún tó bá ń ṣe empowerment. Wọ́n kàn máa pariwo lẹ́yìn ọ̀ bàbá rẹ̀ ẹ̀yà fáwọn ilé ìyá ọ̀gá ń bọ̀ ayáyá yìí tí wọ́n máa ṣe nìyẹn tí wọ́n fi parí. Wàláì kò sí nǹkan rí kankan tí wọ́n mú. Tó bá ti fẹ́ dìbò míì ni wọ́n tún fún wọn lówó. Wọ́n tún lọ pè wọ́n tún hábọ̀ fún wọn. Wọ́n pè wọ́n fún wọn lówó. Wọ́n pè wọ́n tún wá sọ pé àtúbẹ̀rẹ̀ sí máa fún sálárì tí wọ́n ní fún wọn fódìdí ọdún 4. Irọ́ ni gbogbo ẹ̀. Use and dump ni wọ́n. Ẹ dákun torí tọ́lá. Àwọn tó ń ṣe political talk yẹn ẹ dákun. Political talk ṣẹṣẹ ni. Àwọn tọ́ọ̀gì olóṣèlú ẹ dákun torí tọ́lá. Èèyàn mélòó nínú àwọn olóṣèlú, àwọn kọmíṣánná, àwọn sẹ́nítọ̀, àbáwọn tí ń bẹ ní House of Rep àbí House of Assembly ní ìgbìmọ̀ aṣòfin kékeré ẹ dákun èèyàn ilé mélòó nínú wọn ló ti fi ọmọ rẹ̀ tó jóbìn fún ọ̀kan nínú àwọn tí ń ṣe political tọ́ọ̀gì. Mo bèrè lọ́wọ́ yín ni o. Bẹ́ẹ̀ sì rèé ìgbésí ayé àwọn wọ̀nyẹn ni wọ́n bàjẹ́. Ẹ wọ́n rú bàbá yìí tó jẹ́ ring leader àbí kí ni jẹ́ gang leader àwọn yìí Ayọ̀ tí wọ́n ti yẹgi fún báyìí tí wọ́n ní wọ́n lọ tí wọ́n ti dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún yìí. Ṣé bọ́ lọ sùkúù? Àbọ̀ lọ́wọ́ ò graduate ni. Wọ́n máa lọ sùkúù. Ṣùgbọ́n mo ní gẹ̀ mo láyà. Ó pé kán lọ rè yẹgi fún báyìí. Ṣé additional plus wà ní fáwọn òbí rẹ̀ ní or minus 1? Ǹjẹ́ ẹsẹ̀ lẹ́jọ́kù ká lè ro irú ipò tí àwọn òbí ẹ̀ tó pé lóòótọ́ kí wọ́n máa ń bẹ láyé láwọn tó wà ń bẹ yẹn. Táwọn òbí rẹ̀ ó ti wà láti 2018 káti ẹ̀ pé ìyàwó gbogbo ayé ni. Ìyàwó lè lọ kókó ọmọ lọ́ntì ẹ̀ kó lọ fún ìwé ilẹ̀ kó ayé tiẹ̀ ló ta kò ránṣẹ́. Àbáwọn tó pera wọn mẹkáníìkì tó pé wọ́n wá tún mọ́tò ṣe lọ́dọ̀ àwọn wá fi lọ wọn ò sì lè sọ no àwọn náà sì tẹ̀lé wọn lọ. Ìwọ tó òṣìṣẹ́ tó lóòṣìṣẹ́ gbébọn rí ó sì ló pààyàn 5 péré. Irú ahun ni wọ́n máa ń ráhun he ó lè wà responsible kẹ́nìkan wá fi lọ̀kulọ̀ lù ẹ́. Àwọn tó lọ máa fi ń lọ yẹn àwọn náà wọ́n ti rí pé nípa pé wọ́n dà kan dagboru ni wọ́n lọ fi lọ̀kulọ̀ lọ. Ṣùgbọ́n tó bá rí ẹ ní rí wípé orí ẹ pé ó wà lẹ́nà pé àkábí pé ó tiẹ̀ kọ́gbọ́n orí ó wà cool-headed. Wọ́n lè wá gbé ládùúgbò pé wá jẹ kánsẹ́lọ̀ káwọn ó sponsor ẹ̀. Wọ́n mọ̀ pé tó bá débẹ̀ orí rẹ̀ pé ṣùgbọ́n kó má ṣe girigiri wọn ò lè fi nǹkan rẹ̀ lọ wọ́n. Wọ́n yìí fi nǹkan rẹ̀ mo sọ pé kó ní kálukú kó bọ́mọ ẹ̀ wí kó tọ́ ọmọ rẹ̀ kó lè fún sinmi. Gbogbo àwọn tí wọ́n ń lò láyé pé kọ́ ọmọ máa jó tó jó rẹ̀gbẹ̀dẹ̀ tó ń jójú ẹlẹ́sìn rẹ̀ tẹ̀lé àwọn olóṣèlú. Èèyàn mélòó nínú wọn ni wọ́n fún lápọ̀ìntìmẹ́ǹtì. Wàhálà ẹni tí wọ́n tẹ̀lé pé bóyá ó tiẹ̀ tí wá súnmọ́ àwọn olóṣèlú tó tiẹ̀ tí wá fẹ́ wò ó ṣe fún tí ò ṣe tọ́ọ̀gì o. Bóyá àwọn tí mo ń jójú ẹlẹ́sìn rìn wọn ò lè fún ní appointment ní state. Wọ́n lè pé kí wọ́n bá wá kan ní local government wọ́n lè bá wá kan bóyá bíi bọ́ọ̀dù kan wọ́n ní ẹ̀ka àṣẹ àfi síbẹ̀ kó sàmọ́ gbowó. Wọ́n kàn ọ̀run mọ́bì kan bẹ̀ ni kò sí nǹkan tí ó lè ṣe àṣọpọ̀ dìbò sàn náà nígbà tí ó ti ẹ̀ gbé ìbò. Èyí tó gbé ìbò ńkọ́ ṣùgbọ́n gbà tó ti downgrade ara ẹ̀ tó náà ti ń ṣe kinní kan. Ṣé báwọn kan ní gbẹ́rẹ́ ìṣàgolo méjì ní òṣèlú? Àwọn kan ní mọ́ ń kọ́lá ìṣàgolo méjì. Àwọn kan ní wọ́n ti ń pín láìsí kóńgò ní agolo báwọn kan ní ń gbà. Àwọn kan ní wọ́n sì ń gápò wá fúnlé tí ọkọ̀ ó gbé di wọlé tí ó sì já láìsí ilẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ bá ti lé bẹ́ẹ̀dì yín náà lẹ́ ṣe sùn sí.
wọn lò lọ́wọ́ ń bẹ ẹ má yẹ nìkankan sílẹ̀ bí Nàìjíríà ṣe dà lónìí àwọn leaders wa gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ gbogbo wọn pátápátá ẹ mọ́ ju ẹnìkankan lẹ̀ gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ àwọn ló bá yé Nàìjíríà jẹ báyìí ẹlòmíì sì ti jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹlòmíì owó tó ti kó jẹ nínú wípé wọ́n fi sípò kan ìrandíran ẹ̀tọ́ máa fi kú wọn ò lè náwó yẹn tán bẹ́ẹ̀ sì rè kò wúlò faraàlú kò wúlò faraàlé kò wúlò fara oko wọ́n ti ẹ̀gbọ́wọ́ kan lórí owó yẹn mọ́lẹ̀ kówó yẹn máa já bútẹ́bútẹ́ kó máa rùn kówó máa di gàrí kó di eérú wọn kébí sì mọ pé nìkan lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní kó lẹ̀. ẹjọ́ o ẹ ló tú ẹ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ̀yin olórí wẹ dákun a fẹ́ mọ ibi tí Adédoyin wà o olóyè Adédoyin kí lorúkọ first name ẹ̀yẹn náà ẹjọ́ olóyè Adédoyin kí lorúkọ Adédoyin kí ni first name ẹ̀ mo mà ti ń gbàgbé mo mọ̀ kọ́ ọmọ ẹ̀ ló ń jẹ́ Raymond Adédoyin àbí Rahman ṣé Rahman ló ń jẹ́ ó rẹ̀ pé Rahman Adédoyin ló ń jẹ́ ẹjọ́ rán mi létí orúkọ bàbá yẹn gangan a fẹ́ kí wọ́n bá wa ṣèwádìí a fẹ́ mọ ibi tí Adédoyin wà Rahman Adédoyin valiant akin a fẹ́ mọ ibi tí ẹ jẹ́ kí ìjọba Nàìjíríà sọ fún wa a fẹ́ mọ tí Rahman Adédoyin wà ẹ ṣe àṣekúnlówó God bless you Adéọlá Mary Adébáyọ̀ God bless you a fẹ́ mọ ibi tí Rahman Adédoyin wà an interest a fẹ́ mọ ibi tó wà apartment number kí ló wà ẹ jẹ́ ká mọ̀ a fẹ́ mọ ibi tó wà tó bá dẹ̀ pé ó wà nínú ẹ̀wọ̀n a fẹ́ mọ̀ because òun náà sì tó bá máa fi gbé jáde fún wa bá gbogbo ìgbà tó ń lọ sí kóòtù yẹn náà ó ṣe máa dìhàn ń lélẹ́yìí tẹ́gẹ̀ẹ́ máa dun aṣọ ẹ̀ tí gbogbo kálá ọ̀yẹ̀ tí wọ́n tún rántí bá lo aṣọ ẹni tí wọ́n lọ rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ lọ dájọ́ kú fún gbogbo ẹ̀gẹ́ dun aṣọ tó wọ̀ gbogbo gétọ̀ ló yọ ń bẹ̀ irú kátikáti wo gan Nàìjíríà bá wa pọ̀ gan náà. látijọ́ tí wọ́n ti máa mú ọ̀daràn wọ́n máa ń fi ojú àwọn ọ̀daràn hàn ní tí wọ́n máa gbé máìkì sí lẹ́nu ọ̀daràn máa sọ̀rọ̀ tó máa ṣàlàyé ìjọ tí Adédoyin ni wọ́n kọ́ ní tó jẹ́ nọ́mbà 1 Nàìjíríà tí ẹ jẹ́ káwọn oníròyìn kọ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò up till now ẹ jẹ́ kí màá yẹ bó oníròyìn sọ̀rọ̀ ṣe bí ojú gbogbo àwọn ọ̀daràn máa fi hàn ní ẹlẹ́ẹ̀lẹ́ ẹ̀dkọ́tà tó bá yẹ kó bá ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ìgbà tó wà lọ́sùn ẹ̀dákun ẹ̀yìn zone 11 ìjẹ́ commissioner of police àbí PRO ọlọ́pàá ní state ṣé wọ́n fojú ẹ̀ hàn wá ṣé wọ́n jẹ́ kó bá wa sọ̀rọ̀ ṣé wọ́n jẹ́ káwọn oníròyìn ṣé wọ́n jẹ́ kó gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ up till now. wọ́n ló ti àwọn kan ló ti travel out of the country àwọn country tó wá báyìí wọ́n lọ káwa gan mọ̀ wẹ̀yìn wò gan ni èyí àti ẹ̀ǹbẹ̀ ládùúgbò tẹ̀ǹbẹ̀ Nàìjíríà ẹ̀jẹ̀ mọ̀ wẹ̀yìn wò tẹ́ bá ti ń lọ nígbà wọn ti ẹ̀jẹ̀ kẹ́yìn gan bẹ́ẹ̀ bá rí gan ṣe é dójú ẹ̀mọ̀ dáadáa ni up till now wọn ò jẹ́ káwọn oníròyìn kan gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ wọ́n ní ẹ̀wọ̀n for common man apartment is for olówó Nigeria Nigeria is my country I hate you ẹ ṣẹlẹ̀ yìí mọ bí tó lúlọ gbá ògùn ṣínà Olúwa o Jésù lolúwa ẹ jẹ́ ṣọ́ra yín èmi mò ń lọ patí I dey go party I dey go party I dey go party ẹ jẹ́ máa lọ. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ God bless you all ẹ jẹ́ kí n máa lọ lórí ètò lónìí kí n tètè máa lọ ẹ jẹ́ máa lọ lé kí n lọ rí láàsì kí n má bàa kó láàsì ó kí n máa lọ kí n mọ ṣẹ́yìn wò kí n tètè kúrò bí mo páàkì ọkọ̀ sí ẹ dákun torí ìtọ́lọ́mù ẹ dákun ẹ lóòtú ẹ̀tù ẹ ṣàjẹ́ kan já mọ́ bí ọ wà ẹ̀yìn kí lórúkọ bàbá 419 ọjọ́ kìíní àná tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kí wọ́n mọ̀ ń kidnap Evans apartment kí lẹ́ Evans wà ó di méjì o Evans ẹ̀yin bàbá tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ kán mọ̀ wípé ìjínigbé ká mọ́ gbowó wípé wà lucrative business ni
ká lọ́jọ́ kìíní àná wọ́n ti yẹgi fún gbogbo àwọn tí wọ́n padà wá jiyàn gbé, wọn ò ní jiyàn gbé mọ́. Evans ó di méjì, Evans apartment kí ló wà? Ṣé ẹ mọ̀ pé kí lorúkọ bọ̀bọ́ kan báyìí ní abẹ́ bíríìjì ní Èkó yẹn tó máa ẹran tó máa ń jẹ èèyàn yẹn tán ló pààyàn tó máa ń jẹ èèyàn up to now àwọn ọ̀dájọ́ bọ̀bọ́ yẹn àmọ́ apartment tí wọ́n gbé sí tó fi yanjú ọ̀rọ̀ yẹn tó ń ta páàtì èèyàn tó pààyàn ní Èkó yẹn lábẹ́ bíríìjì kan mi ìmọ̀rúkọ tó ń jẹ́ bíi ọ̀jì àbí kinní kan Clifford ọ̀jì ló ń jẹ́ àbí Clifford ọ̀jì àbí nǹkan ṣé mo gbà ṣá ṣé ìṣorúkọ olórúkọ ṣé Clifford ọ̀jì ni ṣé ẹ rántí ẹni tí mo fẹ́ sọ mi ò mọ̀ bóyá mo get orúkọ yẹn Clifford ṣé mo gbà á ṣé Clifford ọ̀jì ni ṣé ẹ rántí ṣé mo gbà á mọ́mí Cecilia Ògúndélé wọ́n ní mo gbà á up to now wọn ò dájọ́ bọ̀bọ̀ kó wọn ò dájọ́ Clifford àgbọ̀n kankan àmọ́ apartment tó wà tó ti lọ létí pẹ́.